Kí ló ń ṣẹlẹ̀ sí ọdúnládé adékọlá àti ẹniọlá ajáò? Kí ló ń ṣẹlẹ̀ sí àwọn méjèèjì yìí? Gbogbo wa la mọ ọdúnládé adékọlá tó ń ṣe yorùbá movie àti ẹniọlá ajáò tí òun náà ń ṣe fíìmù yorùbá. Kí ló ń ṣẹlẹ̀ sí àwọn méjèèjì yìí? Ọ̀rọ̀ yìí kò yé wa mọ́ o. Ọ̀rọ̀ yìí ó ti tojú sí wa báyìí, ó ti di gbọ́nmìsì omi ò tó. Kí ló ń ṣẹlẹ̀ sí àwọn méjèèjì yìí? Kí ló ń ṣẹlẹ̀ tí àwọn fáǹsì tí wọ́n fi ń dún mọ̀húrú mọ́ ẹniọlá àjàó àti ọdúnládé adékọlá? Kí ló ń ṣẹlẹ̀ o? Lágbo òṣèré la wà. Àwọn ìròyìn nípa àwọn òṣèré onítíátà yorùbá òun la máa ń fún yín níbí yìí. Ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní dì láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó yé wa wípé àwọn fáǹsì wọ́n ń bláàstì ẹniọlá àjàó àti ọdúnládé adékọlá torí wípé movie premiere lákàtàbù tí ọdúnládé ṣe láìpẹ́ níbi ìjẹta, ìyàwó ọdúnládé adékọlá kò sí níbẹ̀ o. ẹniọlá àjàó òun ló dúró gẹ́gẹ́ bí ìyàwó níbẹ̀. Nípa ọ̀rọ̀ yìí ló fi jẹ́ kí àwọn fáǹsì kí wọ́n máa bláàstì ẹniọlá àjàó àti ọdúnládé adékọlá. Ní pàápàá ọdúnládé adékọlá òun ni wọ́n blast jù. Wọ́n ní èyí ti ṣe tó jẹ́ wípé ìyàwó oníyàwó ló mú wá sí movie premiere nígbà tí ìyàwó rẹ̀ wà nílé. Kí ni ẹ rò pé ó yẹ kó ṣẹlẹ̀ níbí? Ìyẹ́ ẹ rò pé ó yẹ kí ọdúnládé adékọlá kó mú ìyàwó rẹ̀ wá, tàbí nǹkan tí ọdúnládé adékọlá ṣe kò burú? Lónìí ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa máa rí o. Ó tún dọjọ́ míì, ọjọ́ ire. Ó dìgbà.